Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. Àwa ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ìgbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aládìpẹ̀lẹ̀ ẹ̀san rere. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run, àánú rẹ̀ àti ìbùkún rẹ̀ kó máa bá àwọn sàábì ànábì, àwọn ará ilé ànábì àti gbogbo ẹni tó gbà t'Ọlọ́run ọba lódodo, àmín. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá àtẹ̀yin tẹ́ ń gbọ́ wá àtàwa tí à ń bá yín sọ̀rọ̀ náà, àmín. A kí yín káàbọ̀ sórí ètò wa tí a máa ń ṣe níjọ́ mẹ́jọ èyí tí a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa pé kí ni Islam fi kọ́ wa gẹ́gẹ́ bí n tó yẹ kí a máa ṣe. Tí ẹ bá jẹ́ kan nínú àwọn tó láǹfààní àti gbọ́ wa níjẹ̀ẹ́jọ́, ẹ rí i pé ọ̀rọ̀ Ìgbò tí a fẹ́ dì lórílẹ̀‐èdè Nàìjíríà fún ọdún 2023 òun la sọ̀rọ̀ lé lórí. Àti ìdìbò náà tán, ìbò ti kọjá lọ, kódà èsì ìbò ti jáde. Àwa fẹ́ sọ̀rọ̀ lórí lẹ́yìn ìgbò kí ló kàn. Àlejò wa pàtàkì tí ẹ bá pàdé ní ìjẹ́jọ́, àwọn ìmáàmù wa fún rédíò Kwara tán tún jẹ́ head of Islamic Religious Broadcast lórí rédíò Kwara, Imam Abdulsalam Ọláyíwọlá Imam Raji, àwọn ni wọ́n wà níkàlẹ̀. Wassalamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullah. Alhamdulillahi rabbil alamin. Tó Imam, gẹ́gẹ́ bí tí mo sọ fún àwọn olùwò wa tán sì tún gbọ́ wa, ó ní pé apàgbò àti pàgbò báyìí nísìnyí ojú ti dá. Níbi Ọlọ́run tó sí àti rí. Mo fẹ́ ká kọ́kọ́ dúpẹ́ fún gbogbo ọmọ Nàìjíríà àti Mùsùlùmí àtẹlẹ́sìn Kristi. Níjẹ̀jọ́ tá à ń sọ̀rọ̀ ń tá a sọ ni pé gúrùpù mẹ́ta lọ̀rọ̀ ìbò yìí kàn. Àwọn tí ń wá ipò fáwọn fẹ́ jẹgbẹ́, àwọn fẹ́ jàwó, àwọn gúrùpù kan nù. Àwa tá a fẹ́ dìbò, àwọn gúrùpù kan nù. Àwọn gúrùpù ẹlẹ́ẹ̀kẹta ni àwọn tí ń ṣètò ìdìbò, ìyẹn jẹ́ INEC àtàwọn security agencies. Gbogbo gúrùpù mẹ́tẹ̀ẹ̀ta yìí ló ṣe dáadáa. Alhamdulillah. Wọ́n ṣe dáadáa ká tó dìbò, wọ́n ṣe dáadáa nígbà tá à ń dìbò lọ́wọ́, wọ́n sì ṣe dáadáa nígbà tá a dìbò tán. Gbogbo àwọn nǹkan míì tẹ́ ẹ bá ń gbọ́ tó bá fẹ́ jẹ mọ́ ẹ̀kùn sínú, kò lè mọ̀ wá bẹ́ẹ̀, ọmọnìyàn ni wá. Àmọ́ a ti sọ nínú ìjókòó yìí, a sì ti máa sọ náà pé Ọlọ́run ọba ló nípò. Ẹni tó bá gbé fún ló ní, kì í ṣe gbogbo ẹni tí ń wà ní orí. A sì tún sọ lọ́rọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ wá nǹkan wọ̀ ẹ mọ̀ pé ẹ jẹ́ nìkan lọ o. Nǹkan ẹyọ kan ni wọ́n fẹ́ gbé jáde. Ẹ̀yin 18 lẹ̀ ń wá, káti ẹ̀ wá sọ ní pàtàkì pé inú ẹgbẹ́ tí ń bẹ inú 18 àwọn 3 àbáwọn 4 wọ́n ṣe kókó. Ẹ̀yin 4 yìí, ẹnìkan ní òrì wọn ò lè yànyàn 2 papọ̀. Bó bá ti wá rí bẹ́ẹ̀, a fẹ́ mẹni tó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yìí lódodo. A sì fẹ́ mẹni tó yẹ pé ìfẹ́ ara rẹ̀ àti tí ń fẹ́ nìkan lọ pàtàkì sí dorílẹ̀-èdè wa yìí lọ. Ọ̀tán Imam, kí lẹ rí sí ìgbò tá a di kọjá lọ? Kí lẹ sì fẹ́ sọ lórí ẹ̀ ní ìlànà tí ẹ̀sìn Islam? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Alhamdulillah. Bí ó bá rí bó ṣe rí, Náà. ohun tí Mùsùlùmí sábà máa wí ni alhamdulillah allazi bi ni'matihi tatimu salihat. Ìdẹ̀ra Ọlọ́run ò lèyàn sì máa ń bẹ̀rẹ̀ nǹkan tí yẹn sì máa ń parí ẹ̀. Bọ̀ nínú òwe Yorùbá, wọ́n ní àgbàdo jiná à ń yọ̀, iṣẹ́ kù sí ọwọ́ àtẹnu. Àgbàdo tó jiná tá à ń yọ̀, ọwọ́ ni ẹ fi lẹ́ẹ̀fi yín àgbàdo, lẹ́ẹ̀fi bò kó tó di pé yọ̀ bọ́ sẹ́nu. So
a ti dìbò a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìyá bá wọn sọ̀rọ̀ níjẹ̀jọ́ a sì sọ wípé al-i'tiqad al-ikhlas al-iman wípé àwọn tó fẹ́ contest kí wọ́n ní imani ẹni tó bá lè tó bá bá kó dúpẹ́ fọ́lọ́run ẹni tó bá lè tí ó bá bá ẹni tí ò tí ì kú ló lóko òkè ọ̀hún tó bá lọ́dún ni a sọ fúnra wa gan pé president wa tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ Muhammadu Buhari ó ní iye ọdún tó fi wà bẹ́ẹ̀ni bọ̀ nígbà tó lọ́n kádàrá pé yóò sáà jẹ́ president kó tó fayé ọdún 12 ló fi wà ó sì padà rí nígbà tó lọ́n kádàrá so adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé títí dì sí o a sì ń rápẹ̀rẹ̀ pé wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ìmánì yẹn láwọn tí wọ́n ń wápò àtàwọn tí pò bọ́ lọ́wọ́ wọn àbí tí wọ́n rí tí wọ́n wá tí wọ́n rí Ọlọ́run bá nìkan ló pé tán kò sí bí nǹkan ṣe ní máa níbi tó kù sí díẹ̀ adúpẹ́ lọ́dọ̀ wọn pé wọ́n jẹ́ kí wọ́n fi ìmánì wọ́n gbà ẹlẹ́ẹ̀kejì ó ní alẹ́tìkọ́ọ̀nù àwọn táwọn ní kí wọ́n di tìkọ́ọ̀nù mú òun làwọn tí ó ṣètò ìdìbò ẹ rí i pé àwọn tí ò sùn ní ìdájí ijó ni àwọn ni wọ́n rí rìsọ́ọ̀tì ń gbọ́ torí ni wọ́n kéde rẹ̀ kakínú so àpẹẹrẹ wípé wọ́n ṣe iṣẹ́ òdògóńgó asọ́kọ̀ anábọ̀ Muhammadu sọ wípé ntọ́lọ́run fẹ́ nínú ọlọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan ni pé ìzà amílà amẹ̀lẹ̀ tí n bá ń ṣiṣẹ́ kan ayò tó kínà o kó ṣe dáadáa a rí wípé wọ́n ṣe dáadáa bó ti yẹ kí wọ́n ṣe then a rí ikhlas lọ́dọ̀ àwa tá a dìbò náà àwa tá a dìbò gbogbo ìta àmọ́ gbọ́ níjọ́hun Ọlọ́run ò jẹ́ kí lọ́dún wáyé so agbègbèsè kan lélẹ́yìí ó tún kù míì tí ń bọ̀ ìbò míì tó ń bọ̀ lọ́nà so n tá a ṣe níbi eléyìí tó dáa táwọn yìí ká gbìyànjú ká ṣe òun náà nínú ìbò tí ń bọ̀ wá mo wá ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá wọn tí wọ́n wọlé yìí tí mo fẹ́ bá wọn sọ right from the president tí wọ́n kéde pò ń lọ wọlé Bọ́lá Ahmed Tinubu mashallah àti tí wọ́n wọlé ní Kwara wa yìí sílé ìgbìmọ̀ asòfin àgbà senators àti members of house of reps gbogbo wọn yanyan wọ́n ti kéde wọn pé wọ́n wọlé so ìfẹ́ kí wọ́n yọ̀ kò sí ayọ̀ ń bí ń tọ́sẹ̀lẹ̀ yìí ayọ̀ kọ́ o Allahu Akbar ayọ̀ kọ́ o kì í sayọ̀ o ayọ̀ kọ́ o Allahu Akbar kódà kò tí ì kánmọ̀ ti fọkànbalẹ̀ Allahu Akbar kán máa ṣàdúà wípé because títí di sí wọn ń wo pòun lọ́kànkan ní kì í dọ́wọ́ wọn Allahu Akbar wọ́n ń wo lọ́kànkan ní kán máa ṣàdúà wípé wọ́n là wọlé àmọ́ Ọlọ́run ọba ẹnu gẹ́gẹ́rẹ́ tó kù yìí náà Ọlọ́run kò ṣe ní tiwa jálẹ̀ kó pè ní tiwa jálẹ̀ kí n tí àrò kó má bá ń ta àrò jẹ́ nítorí ní 1984 náà 1984 mo fẹ́ fún wọn lápèjúwe torí mo ti sọ́ọ̀sì wọn àwọn kan lè wò pé àkélò tún lè ṣẹlẹ̀ nítorí lè ṣẹlẹ̀ pọ̀ o. bẹ́ẹ̀ni 1984 ọkùnrin kan wà tá ń pè ní Tancredo Neves ọmọ Brazil ni he was a prime minister ní Brazil ó wá di 1984 ó wá decide pé òun fẹ́ contest láti di president n wá ṣe campaign káàkiri ó wá sọ̀rọ̀ kan tó kó bá ó ní ẹ̀yin Brazil vote for me ó ní tí n bá fi rí 500,000 votes ó ní àtà Ọlọ́run ó ní kọ́dọ̀ Ọlọ́run kò lè ní kí n má di president. wow. gbogbo àwọn tí ń wò wá ń lé gbogbo ala ní fóònù orúkọ yìí máa jáde Tancredo níjẹ́ Tancredo Neves lórúkọ ẹ̀. kí ló ṣẹlẹ̀ sí ní 1984 ó ní Ọlọ́run ò lè sọ pé kí n má di president. wọ́n sì dìbò fún lóòótọ́ ó sì rí iye tó lóun fẹ́ rí wọ́n sì kéde rẹ̀ kó wọlé wọ́n ló wọlé nígbà tó di 14 March 1985 tó kù some days tí ó di president àìsàn bá kọlù wọ́n gbé lọ hospital ó sì kú bẹ́ẹ̀. láìláìláìlá. kò di president yẹn. tọ́pọ̀ kìbẹ̀. ọ̀kanu ẹlẹ́ẹ̀kejì tí ó jẹ́ kí gbogbo àwọn tó wọlé yìí mọ̀ wípé àdúrà ní káwọn máa ṣe kò tí kì asfuru àwọn lárúbáwá ní asfuru fìlíẹ́dì ẹyẹ ẹyọ kan tó wà lọ́wọ́ rẹ̀ ó lóore ju mẹ́wàá tí ń bẹ lórí igi lọ torí igi lè fò lọ tó ní tọ́wọ́ rẹ̀ ò ní tẹ̀. tòun ti bí wọ́n ti kéde wọn ẹyẹ orí igi ni ẹyẹ orí igi ni o àdúrà ló lè jẹ́ kó kọ́wọ́ wọn tó ní eléyìí tí mo fẹ́ sọ yìí àkàkà ní gbogbo ayé ìdáyé ńgbà 1912 òun ni ṣíìpù ẹ̀kejì tẹ́ fẹ́ mú wá lẹ́rìí ṣíìpù tó ń pè ní Titanic tó tẹ̀rì ní 1912 ẹni tó build the ship yẹn ni wọ́n ń pè ní Thomas Andrews
Thomas Andrews yìí ìgbà tó kọ́ ṣìpù ń tán tó bó ṣe tóbi tóun àwọn òyìnbó wá interview rẹ̀ wípé kí ni guarantee tí a ní pé because kò ṣiṣẹ́ kó travel láti ibìkan lọ sí ibìkan pé kí ni guarantee tá a ní pé kí ni yìí ò ní tẹ̀rì nítorí náà wí ni pé àtàlà ó ní kọ́dọ̀ ọlọ́run ọba láyé ẹ̀sìtẹ̀ tí àgẹ̀ráka ọlọ́run ò lè jẹ́ kó tẹ̀rì gbọ́ ọlọ́run lágbára kó jẹ́ ó tẹ̀rì yóò ti tẹ̀rì ọyọ tọlọ́run kúrò mbẹ bí Tancredo Neves náà ti yọ tọlọ́run kúrò. n tó ṣe ọtẹ lọ́rùn ọdá lójú tayọ àlà ó gbàgbé pé ọlọ́run ní í ṣe nǹkan. wàláì ó gbàgbé bẹ́ẹ̀ òun ni sípò yẹn ṣe tráfù ní 1912 àwọn bíi 2000 more than 2,200 ènìyàn ló wà ń bẹ 1,005 ó lé làwọn tó kú tí Thomas Andrews náà wà lára wọn. Masha Allah. so kí ló mú Titanic tẹ̀rì algelid ní tí lárúbá ń pè ní gelid òun ni omi tó dì bóyá tí wọ́n máa ń pè ní ice block òun ló wà nísàlẹ̀ odò tó jẹ́ pé ordinary tí síìpù yẹn bá kọlù ó yẹ kó fọ́ ni. ó yẹ kíkiní yẹn fọ́ ni ibi síìpù tóbi dé but ìyàlẹ́nu tí wọ́n rí ni pé kíní yẹn ò fọ́ tí kíní yẹn ò fi fọ́ síìpù gan ló fọ́. ní tìtorí wípé oyọtọlọ́run Thomas Andrew yọtọlọ́run kó ọlọ́run náà níwọ náà jẹ́ nǹkan kan nítorí ṣe yìí níbẹ̀ náà lọ́ọ́ parẹ́ sí. so kí Bọ́lá Tinubu kó bẹ̀rẹ̀ kádùá rẹ̀ tó lé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu president wa tí a dìbò yàn. kó múra sádùá gbogbo àwọn tí ń sìn fẹ́ tiẹ̀ náà kan múra sádùá pé àdúrà fẹ́ gbà ní tó kù gẹ́gẹ́rẹ́ yìí kó fi lé wa lọ́wọ́ kó sì járí ṣe ọba tó fi lé lọ́wọ́ kọ́lọ́njó débẹ̀ ọlọ́run sì jó rí ṣe ẹ̀kẹta tèmi ọ̀wà mú wá tí ń fi jẹ́rìí ọ̀rọ̀ yín ọlọ́run kò foríjì president Shehu Shagari ti tòsítòsí lélẹ́yìn o 1979 ọmọ Nàìjíríà dìgbò jẹ́ẹ́jẹ́ ìwà dáadáa ọmọlúàbí yẹn tó ní clear record la mọ̀ Shehu Shagari sí bàbá wa ṣe president láti 79 wọ 1983 ìgbà tó fi parí ní 1983 ẹnu gbogbo èèyàn kò ní pé tọ́ president Shehu Shagari try ni òun gẹ́gẹ́ bí olórí ó dáa àmọ́ àwọn tó kó sínú ìjọba rẹ̀ yìí kò jọ achievement tó nǹkan irú opportunity tá a fún Buhari pé lọ lẹ́ẹ̀kan sí yìí tọ́lọ̀ ń fún Buhari tó fi lọ lẹ́ẹ̀kejì yìí náà lálá fún president Shehu Shagari ní 1983 wọ́n sì ṣúà rẹ̀ in ní October 1 1983 for second term ayé kò lò ju oṣù mẹ́ta lọ ní position yẹn táwọn Buhari àtìdí àgbọn àti Babangida tán fi kóbadé ní December 31 wọ́n mọ̀ ká ṣẹ̀ṣẹ̀ dìgbò tán ni oṣù mẹ́ta lẹ́yìn tá a dìgbò tán tí pírẹsidẹ́ǹtì wa ni ìwà gbìyànjú kódà bí change àwọn kábínẹ̀tì yìí ó change kábínẹ̀tì mílítírì ìgbà náà jẹ́ kí wọ́n rí dáadáa kan tí Shagari ó sì mọ́ wọ́n gbàjọba náà so mo fẹ́ lè jẹ́rìí ọ̀rọ̀ yín pé ntọ́lọ́run bá ṣe international wa ẹ̀mú ti ilé náà wà nù ntọ́lọ́run bá ṣe ló ṣe ntí ò ṣe kò lè ṣe. gbogbo ẹ̀yin tẹ́ ẹ wọlé tí wọ́n lẹ́ wọlé àdúrà ni ẹ máa ṣe ẹ̀yin tẹ́ ẹ wá wọlé àwọn lọ̀rọ̀ kàn báyìí àwọn tí ò wọlé náà lọ̀rọ̀ kàn báyìí. tọ́ kí ló kàn wọ́n nílànà ti Islam. nǹkan tó kàn wọ́n ni wípé nínú àdìsí kùdìsí Ọlọ́run sọ fún anagba Muhammad sallallahu pé kó sọ fún wa wípé nǹkan tí ń bá ń wù yín anta to read ń wù ọ́ kó di president anta to read ń wù ọ́ kó di gómìnà anta to read ń wù ọ́ kó di honorable gbogbo kìíní yìí ń wù ọ́ wà á na orid bẹ́ẹ̀ ni èmi Ọlọ́run tí ń wù ọ́ fúnra rẹ̀ kọ́ ní ń wù èmi fún ọ. Ọlọ́run wa ní wàhálà yẹkùn ìlàmọ́ orid ìtẹ̀mí Ọlọ́run bá sì fẹ́ ní òsè. Masha Allah bó ti kó ṣe wàhálà tó bó ti kó náwó tó bó ti káwọn èèyàn láwọn kún ọ tó tí n bá kún ọ ní o. Ọlọ́run wa ní ìṣẹ̀lẹ̀mtàlẹ́ fíìmọ̀ orid ọba jupájú sẹ́lẹ̀ fẹ́mi Ọlọ́run lórí tẹ̀mí fẹ́ yìí kàfẹ́ ìtúkàmọ́ torid èmi Ọlọ́run ó tó ọ gbogbo ntọ́ kankan ní sàmẹ́lẹ́mì rẹ tó fẹ́ tó fi ń wápò yìí èmi Ọlọ́run ó ṣe fún ọ wà ìlà àmọ́ tó bá lọ nígbà
tó ń dọ́gbọ́n tó ń lọ kóòtù tó ń lọ gbogbo ẹ̀ ọlọ́run bá ní àti àbùtù káfí ìmọ̀ torí ẹ̀ ọlọ́run fẹ́ràn èmi ọlọ́run ó fi dààmú rẹ̀ ọ́ dààmú ọ́ náwó ọ́ nára nígbẹ̀yìn tó ní rí tọ́ wọn náà fún ìlànà orí tèmi ọlọ́run náà pé ọ̀wọ́lé òun náà ní ọ̀padà sẹ́ kákúfẹ̀ kan gbà fọ́lọ́run ká mọ̀ wá tọrọ ẹ̀mí gúngùn tẹ́mi wá bá gùn àwa tá a wọlé nísìn a wọlé ń gbà mí èèyàn sálàwà yìí náà n ò sì bí yín dáa jù wá lọ́mọ nàìjíríà làwà yìí náà n ò jẹ́ ọ̀nàrẹ́bù nísìn. àsọ̀rẹ́ mi àfa mahmood yusuf adéwọlé ó ní gbogbo ẹni tí ń wá nǹkan òun ọ̀sọ́ páyàfi gbogbo yín lálẹ́ ni tó dáa jù yín lọ láàrin wa kí lẹ́yìn wá fi sórí tẹ́ fi bìlí pé nǹkan yìí ọ̀gbọ́dọ̀ má jẹ́ tí yín tẹ́wàá takú tẹ́ bá wá rí tẹ́wàá múra kankan. síbẹ̀ lẹ́fẹ́ lọ sójú wa ni síbẹ̀ lẹ́fẹ́ sáàfù wa ni ó ti wá dogun. wọ́n sì yan àwọn ẹlòmíì tó kọ́ yẹ kó lè dogun. ẹ lọ gbà fọ́lọ̀ lórí tọ́lọ̀ ń bá ṣe ẹ ṣe púpọ̀. ìgbò tí ìwà tán o ó kó yìí tá a tún dì níjọ́ mẹ́sàn-án sátidé tí í ṣe 11th of March àwọn gómìnà àtàwọn ọ̀nàrẹ́bù mo fẹ́ kẹ́ ẹ gbà wọ́n nímọ̀ràn dáadáa àtàwọn tó ti wọlé yìí tí wọ́n bá fi dórí àlééfà wọn àtàwọn tí ń wá nǹkan àtẹ̀ntí ṣẹ̀ṣẹ̀ ń wá àtẹ̀ntí tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tó tún fẹ́ padà ẹni ọlọ́run bá ṣe yẹ́ẹ̀sì fún tó bá fi padà kán mọ̀ pé ọlọ́run ṣe yẹ́ẹ̀sì láti lè fi dán wọn wò ní o dáadáa lórí tí kí wọ́n ṣe àmọ́ bóun ni kí wọ́n ṣe ìgbò èyí tí ń bọ̀ ọjọ́ mẹ́sàn-án yìí. àpẹẹrẹ wà fún wọn dáadáa lórí èyí tá a ti ṣe kọjá yìí wọ́n tún wá lọ́pọ̀túnítì míì nísìn wọn àyè campaign wà fún wọn nísìn. bẹ́ẹ̀ni wọ́n ń ṣe lọ́wọ́. àmọ́ gómìnà tí ń bẹ lórí àga nísìn tó tún fẹ́ lọ èmi ò rò pé ó nídìí campaign. Allahu Akbar. nǹkan tó ti fi ọdún mẹ́ta àbọ̀dún mélòó ṣe. kátàpé lọ́dún mẹ́rin náà. kíní yẹn ló yẹ kó campaign fún un. so tí gómìnà kan bá wà nípò nísìn tó sì tún contest again tí ó wá wọlé. in fact bóyá wọn máa wò pé torí pàwọ̀ ṣe gómìnà ló já máa wí ó yẹ kí lóyún bẹ́ẹ̀ máa lọlé wọ́ọ́rọ́wọ́ nípa. kọ́mọ bẹ́ẹ̀ nìkan kan fà á àwọn tí mo fẹ́ sáfù. ọlọ́run dájọ́ ọdún ẹ̀ ní jèjì ìgbò tí wọ́n dì kọjá láwọn stéètì kan àwọn gọ́fìnà kan fẹ́ lọ sẹ́nẹ̀tì tán ti bìlífù pé ọ̀tọ̀mátìkì ló jẹ́ fáwọn. ọlọ́run ò sì jẹ́ wọn rí. wọ́n mú ti bẹ́ẹ̀nú ilé wọn ló ní lọ. signing governor yóò lọ sínétọ̀ ẹni tí ọ̀jẹ̀ nǹkan kan rí ló dìfìtì ẹ̀. ọgbọ́n rìsọ́ọ̀tì ìjọba tó ń ṣe àbí ọ̀gbọ́. the same thing ní Kebbi gọ́fìnà tó wà ń bẹ̀ báyìí òun náà fẹ́ lọ sẹ́nẹ̀tì ni ẹni tó wà nù pátì mi òun lọ wọlé mélòó la fẹ́ ká kì í sọ̀nà méjì òun nìkan mọ́ gọ́fìnà tó wà ní Taraba tí ń sáàfù lọ́wọ́ báyìí opposing political party contestant òun lọ wọlé. so mo fi yẹn kí ọ̀rọ̀ yín lẹ́yìn pé àwọn gọ́fìnà tá a fẹ́ dìbò fún jọ́ mẹ́sàn-án kò sí ètò nídìí campaign láwọn tó fẹ́ padà kò sí ètò nídìí campaign tó bá ti ṣe dáadáa rìsọ́ọ̀tì rẹ̀ ń bẹ lọ́wọ́ aráàlú lórí n tó ṣe fún wọn. so nǹkan tó ṣe òun ni kó jẹ́ kó determine whether they are going to vote for you or not. tọ kí lẹ wá sọ fáwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ipò yìí tí wọ́n sì mọ̀ pé ẹni tó wà ń bẹ̀ tó fẹ́ lọ ẹ̀kejì kí lẹ fẹ́ sọ fáwọn wọn. tí mo fẹ́ sọ fáwọn náà ni pé anabuwa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ rí i pé nínú alukurani Karim Ọlọ́run dàrẹ́tì wá sọ́dọ̀ ànábì pé laqad kana fún fi rasulillah uswatun hasana liman kana Ọlọ́run ò yarjullah. sàdédé wí bẹ́ẹ̀ bíkọ́ gbogbo kínní ìlà ànábì ṣe ni àwọn ànábì mi arínú ànábì Ọlọ́run tí ò fẹ́ yàwó débi tí ó bímọ. Allahu akbar. so a lè fẹ́ sọ̀rọ̀ ọbọ̀n ṣe tọ́mọ àbí mọ́ tí ì ṣe pẹ̀lú ìyàwó. ànábì mẹ́rin náà sì rí bẹ́ẹ̀. káwa la fẹ́ wo ọ̀dọ̀ rẹ̀ torí kò níyàwó kò bímọ. kí lọ́lọ́run wá wí ń pa ànábì tẹ́ ń sọ. Ọlọ́run ní lára òjíṣẹ́ ńlá lára ànábì wá sọ fún gbogbo ẹni tí ń wápò gbogbo ẹni tí ń wápò ó ní ìnákùn gbogbo yín yé o ṣàtọ̀hùrì sóòna alámàrà gbogbo ọ̀nà lẹ́ẹ̀márìn ẹ̀fẹ̀ di gómìnà ẹ̀fẹ̀ di pírẹsidẹ́ǹtì kọ́dà bó wù yẹn lè ṣe fẹ́lẹ́ ẹ̀fẹ̀ dọ̀nàrẹ́bù kò sí tẹ̀ ní ma gbogbo ọgbọ́n lẹ́ẹ̀ máa dá ó ní gbogbo ọgbọ́n tẹ wá rí ẹ dá o wàṣẹ̀tẹ̀kù nànà dá àmà yá ọmọ kìyàmà ẹ padà sàbámọ̀ tó bá di jọ́gbìn dá. La ilaha illallah Muhammadu Rasulullah. tó bá gbọ́nà wúruwúru tó ọpẹ́ nìkan àbó múra kankan pé mo fẹ́ dépò yìí àbó ṣe kíníkan àbí kíníkan ní àbámọ̀ ni ó padà kọ́dọ̀ ẹni tó rí lọ́nà tó tọ́ yọ sàbámọ̀. Allahu akbar. nítorí kò lè rí dáadáa ṣe fún gbogbo wa. Allahu akbar. kò lè rí dáadáa ṣe fún gbogbo wa níjọ́ tí wọ́n fi Umar bin Abdulaziz tó fi jẹ Amirul Mu'minin. nígbà tí wọ́n kú tí wọ́n ń lọlé gbogbo àwọn jàmá Umaru ń sọ fún wọn pé ìkà nìyí
wọ́n fẹ́ máa lọ lónìí ẹ̀ ń lọlé ẹ fèmí sínú wàhálà yìí. Wàhálà lọ́kà kún wàhálà yìí táwa kà kún táwọn aláìmọ̀ kan níbí tí wọ́n kà kún pé èmi ni wọ́n yàn. àwọn tó wọlé ìsìn àwọn ẹlòmíì ò ní sẹ́mọ́nì wọ́n lè jòkó sẹ́nu ọ̀nà wọn ni. èyí tí ò lówó wọn lè gbàwìn àpò ráìsì wọn wà pọ̀ ṣèrẹ́sì fún wọn látàrí wọn mọ̀ jẹ́ ti ìdálẹ́ torí pé ọ wọlé kéétì mọ̀ bóyá ìjọba àwọn tẹ̀ wọn lọ́wọ́ o. ìní Umaru sọ wípé ẹ fi mí sínú fìtínà yìí. ẹ̀yin wá ń lọlé ẹ ní lọlé o ẹ ní lọlé o èmi nìkan kí n máa ṣe o àjọṣe kínní yìí ni o a sì gbọ́ a kà nínú ìtàn pé Umar ibn Abdulaziz a máa sun àrùn kẹlúlà bí orun ọ̀sán máa sùn nígbà wọn búra fún tó di kíní tán lọ́ba tún wọ́n nílé sùn àwọn kan dúró táwọn fẹ́ rí ọmọ tó bí nínú ló lè báyìí pé kí ló olóhùn sùn ọmọ ní àná oorun kò sóorun tó wà ipò ọbẹ̀ sùn ni ò ní wà nípò tó wà yìí òun sùn tí àwọn èèyàn wà ń ta olóorun tó fẹ́ sùn ọmọ ní tó ń gbà bẹ́ẹ̀ oorun tó fẹ́ sùn kí làásọ́dà sí tó o nípò òjì. nígbà tó bàbá yìí dìde ńlẹ̀ ó ní Ọlọ́run mo dúpẹ́ o tó o fi rú ọmọ yìí tó o jẹ́ kó jẹ́ mi mo bí rú ọmọ yìí. Allahu Akbar tó lè sọ tí jòdòdó fún mi mo rẹ́dí àti tẹ̀lé. so if you are not ready tó o bá ti rẹ́dí láti sáfù torí mo fẹ́ bọ́lọ̀ lẹ́rọ̀. tó o bá ti rẹ́dí láti sáfù wa mọ̀wulẹ̀ contest mọ̀ wá pò yìí ní túláàsì. Allahu Akbar. ibi tọ́lọ̀ ń bá gbé sí náà ní ẹjọ́ dúró sí ẹ̀yin gómìnà tí tá a dìbò fún èyí tó bá padà wọlé nù yín alhamdulilayi kó dúpẹ́ lọ́dọ̀ èyí tí ó bá wọlé. kó gbà pé ntàràlù fẹ́ ni wọ́n ṣe o ntọ́lọ́run sì fẹ́ nù kó nù ó sì bá wọn fẹ́. bọ́ bá tún yàtọ̀ bá ń bẹ láyé o tún lè dẹ́kun padà wá kọ wá sírò tó ti ṣe kọjá. o tún fẹ́ ṣe nǹkan mi. wọ́n padà wá wò pé ẹni ọgbà lọ́wọ́ rẹ̀ yìí. kankan wípé ikú ní gbaṣọ lára ewúrẹ́ àwọn tí máa bá nǹkan jẹ́ òwe burúkú táwọn pa ikú ní gbaṣọ lára ewúrẹ́ ọ̀dà ikú aṣọ ṣàbọ̀ lára rẹ̀ wà ní ikú ní gbaṣọ lára ewúrẹ́ ọ̀sà padà bọ́ sọ. bẹ́ẹ̀ni. so ká má wà ní ìwà pákáleke ká má wà ní túláàsì má sì rò wípé láìwọlá tí ò ṣe kan rí òun lọ́wọ́ á dìfìtì mi tí ìlú bá fẹ́ láìwọlá ọ̀rọ̀gbọ́n tó fẹ́ dá sí. Allahu Akbar. ìwọ náà ṣe kan ní jọ́ kìíní àná. tí wọ́n náà fi dìfìtì ẹnìkan. alọ́sàlẹ̀. so làwùdá màtìlẹ́gẹ́ ríka mà wàsàlà ìlẹ́yìká ipò tó wà lónìí tẹ́ni tó wà ń bẹ̀ ọ̀bá kú òní kò ní dọ́dọ̀ tiẹ̀ náà. so àwọn nǹkan náà sì ń bẹ tán fọwọ́ lẹ́nu tí wọ́n ń retí pé kí wọ́n náà kú òun kí wọ́n lè dé bẹ́ẹ̀ gbogbo ẹni tí tàǹdó lẹ́gbẹ̀ẹ́ títì tí wọ́n ṣe tí wọ́n ní káwà kan yà lọ́nà fún ń bọ̀ wá bá wa tájọ mọ́ pàdé lẹ́gbẹ̀ẹ́ títì sòkòlò kó jẹ́ kíbo èyí tí ń bọ̀ yìí kọ́lọ̀ ní ká dín rọwọ́ rọṣẹ̀ kó sì má fi dàlú wa. àmín ya Allah. Ọlọ́run ó wọlá pé a dúpẹ́ lórí oore tó ṣe fún wa lórí presidential national assembly election tó kọjá lọ a dúpẹ́ lórí oore tó ṣe fún wa ń bẹ̀ èyí tí a fẹ́ ṣe níjọ́ mẹ́sàn-án yìí náà Ọlọ́run ọjà lè dúpẹ́ lórí rẹ̀. mo fẹ́ pe àkíyèsí ẹ̀yin ọmọ Nàìjíríà sí nǹkan kan ó ní pé ibi tá a bá Nàìjíríà dé lónìí ní federal ni ní state ni ní local government level ni ẹ lọ dé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o kò sẹ́ni tá a gbé wá ní president tí ó take over lọ́wọ́ Buhari kọ́dàjọ́ bọ́jẹ́ màláìka tó lè rí nǹkan ṣe bọ́mọ Nàìjíríà ṣe fẹ́ ẹni a bá gbé wá yóò improve lórí bí situation wa ṣe rí ni kò lè rí nǹkan ṣe bọ́mọ Nàìjíríà ṣe fẹ́ kí ló fà á ìdí alákọ̀ọ́kọ́ ni pé ìwé òfin wo là ń lò kí ló wà nínú ìwé òfin yẹn sáwọn òfin tá ń lò yóò ti ran àwọn alábòsí lọ́wọ́ pàápàá jùlọ nípa kíkó ọrọ̀ wa lọ́nà tí ò bójúmu bá a bá ní pírẹ́sidẹ́ǹtì tuntun tá a tọwọ́ bọ ìwé òfin tá ń lò lórí ibi tí àwọn ààyè wà tó yẹ ká tún ṣe tá a fi lè gbégbé àlàáfíà a kàn máa dìgbò yànyàn a máa sọ wọn di bílíọ̀nìà lásán ni àwa tá a sì ń dìgbò wọ́n máa fìyà jẹ wá ó lẹ́tọ̀ọ́ ká wò kí ni bẹ́ẹ̀ nù ìwé òfin wa gbogbo ibi tí wọ́n ti fún àwọn olóṣèlú láǹfààní owó àti ìgbádùn tí ò lẹ́tọ̀ọ́ ẹnikẹ́ni tá a bá yan president àtàwọn ọmọ ilégbìmọ̀ asòfin tuntun gbọ́dọ̀ rẹ́dì láti lè bọ́ nǹkan yẹn kúrò bí wọ́n bá bọ́ nǹkan yẹn kúrò tí ìyà bá ń jẹ aráàlú tí ò sí yàtọ̀ kò ní sí yàtọ̀ nù pa change olórí nǹkan ẹlẹ́ẹ̀kejì tí mo tún fẹ́ kẹ́ ẹ lọ lè dè ó ní pé bólórí bá wà bó ti wù kó dáa tó ó nídìí àwọn ẹni re nínú kábínẹ́ẹ̀tì rẹ̀ tí ó bá ṣèjọba èyí tá à ń ṣe lọ́wọ́ tó fẹ́ tẹnubodò yìí ẹni alọ́dà
ó ṣàgbákò àwọn tí ò dáa nínú ìjọba rẹ̀ wọ́n sì rí ntọ́pọ̀ bàjẹ́ nínú ìjọba gẹ́gẹ́ bí ti ìmáàmù wa wá sọ nísìnyí pé abíọ́lọ́run fún President Ahmed Bola Tinubu to be, that's the president elect, kọ́lọ́n fa àwọn èèyàn rẹ̀ tì í mo ti rí èèyàn rẹ̀ kan tó tì í òun náà lẹ́ni tó fẹnu bàjẹ́ ìwé ìròyìn bàjẹ́ tẹlifíṣàn bàjẹ́ rédíò bàjẹ́ àmúhùndọ́lọ́run fi tì í tálẹ́ni náà òun náà ni ọmọ Kashim Ibrahim láti Shettima fún achievement tó ní lọ́dún 8 ní Borno State wọ́n sì yí mọ́ lọ́wọ́ wọn lóhùn lè lérí àwọn Boko Haram pé ńlẹ̀ fẹ́ fi ṣe gbákejì president yín ẹ mọ̀ bí ẹni náà ṣe wọ́ọ̀tù ní Nàìjíríà kọ́lọ́nkọ́ fẹ̀mí gbogbo wálẹ̀ so kọ́mọ̀ àti pàrọ̀ méjèèjì yìí nìkan ni wọ́n dá nínú àkóso ìjọba tuntun ministers ni directors general ni chairman of statutory commissions ni àtàwọn members kágbó wọn ká yọ wọn dáadáa kán lè jẹ́ ní ire kíjọba náà lè wúlò fún wa Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún wa lónìí tí a ṣe ètò yìí a gba àlejò ìmáàmù àgbà fún rédíò Kwara tán tún jẹ́ olórí gbogbo àwọn tí wọ́n ń ṣàkóso ètò Islam lórí rédíò Kwara nílọrin àwọn náà ni Imam Abdulsalam Ọláìwọlá Imam Raji jazakumullahu khair Ọlọ́run ṣàlékún dáadáa yín Ọlọ́run ní ṣe léyìí láti mọ́ fún yín o Ọlọ́run nàbí lọ́dọ̀ Ọlọ́run yóò sì gbà lẹ́sìn fún gbogbo wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin amin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.